Róòmù orí kẹwàá ẹsẹ̀ láti ìbábẹ̀ sí kaláti ẹsẹ̀ kẹjọ yẹn ó ní ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ ní ẹnu rẹ àti ní ọkàn rẹ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni tí àwa ń wàásù pé tí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa tó o sì gbàgbọ́ nínú ọkàn rẹ bí Ọlọ́run jí Jésù dìde kúrò ní òkú ó ní a gbà ọ́ là ṣe rí ìgbàlà tá à ń sọ yìí ọjọ́ ìgbàlà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ òun ní ọjọ́ àfiyèsí tó ṣe pàtàkì jùlọ ṣé ìwọ ti di ẹni ìgbàlà ṣe rí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan o lè ní gbogbo nǹkan láyé ẹni tí ò tí ì dẹni ìgbàlà gan lè máa gbàdúrà sí Ọlọ́run láti gba ìyanu tí ó sì rí ìyanu yẹn gbà ṣùgbọ́n ó ṣeé ṣe kó má tí ì dẹni ìgbàlà ṣùgbọ́n ìtumọ̀ pé èèyàn dẹni ìgbàlà ẹ̀gbọ́n kan tí ẹsẹ̀ yẹn sọ ni pé tí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa pé tó o bá gbàgbọ́ pé ọ̀rọ̀ di ara nìyẹn o ọ̀rọ̀ yẹn di ara ó kú fún ẹ̀ṣẹ̀ rẹ ó ní tó o sì gbàgbọ́ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là a ó gbà ọ́ là ọjọ́ àfiyèsí nìyẹn o ọjọ́ àfiyèsí nìyẹn o ìgbàgbọ́ rẹ nínú àjíǹde Jésù Olúwa ẹ jẹ́ mọ̀ pé Ọlọ́run fúnra rẹ̀ nígbà tí yóò ṣe iṣẹ́ ìgbàlà yìí ọjọ́ àfiyèsí alákọ̀ọ́kọ́ òun ni ọjọ́ tí ọ̀rọ̀ di ara bá a ṣe wò ní ìwé Jòhánù orí kìíní yẹn ọjọ́ àfiyèsí aláìkejì ni ọjọ́ tí ọ̀rọ̀ yìí tó kú ọjọ́ tí Jésù Olúwa jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ láti kú fún ẹ̀ṣẹ̀ rẹ láti kú fún ẹ̀ṣẹ̀ rẹ ẹ̀gbọ́n kan tí Bíbélì tún sọ níwèé Mátíù orí kẹtàdínlọ́gbọ̀n nígbà tá a kan Jésù mọ́gi ni o tá a bá wo ẹsẹ̀ kẹrìndínláàdọ́ta 46 ó ní Jésù kígbe Élì Élì làmá sàbátà ó ní ìtumọ̀ yìí tí ń ṣe Ọlọ́run mi Ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ lórí igi àgbélébù ẹ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tí Jésù Olúwa sọ nú ẹsẹ̀ yẹn ohun tí Dáfídì ọba sọ nú ìwé orin Dáfídì orin kejìlélógún ni o ní ẹsẹ̀ ìkíní Psalm 22 Ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀ ìyẹn ni pé a kọ̀ Jésù sílẹ̀ lórí igi àgbélébù mọ̀ ni nítorí ìwọ màmá yìí nítorí ìwọ bàbá yìí nítorí ìwọ bọ̀dá yìí nítorí ìwọ àǹtí yìí lẹ́yìn ìgbà náà kí ló ṣẹlẹ̀ ó ní Jésù tún gbẹ́mìí mì lórí igi àgbélébù lẹ́yìn ìgbà náà kí ló tún ṣẹlẹ̀ ọmọkùnrin kan wà tá à ń porúkọ rẹ̀ ní Jósẹ́fù Arimatia ló bá lọ bá Pílátù ọba ó ní ẹ jẹ́ n sìnkú Jésù yìí so a sìnkú Jésù lẹ́yìn ìgbà náà ọjọ́ àfiyèsí ńlá kan tún ṣẹlẹ̀ ṣé ẹ wá rí ọjọ́ àfiyèsí eléyìí ló mà ga jùlọ o òun ni ọjọ́ kẹta lẹ́yìn ìgbà tí Jésù kú ó gbé ikú mì àní Jésù gbé ikú mì ó jíǹde ní ìjọ́ kẹta ó jíǹde ní ìjọ́ kẹta nítorí kíni má gbàgbé o nínú rẹ̀ ni ìyè wà ìyè yìí ni ìmọ́lẹ̀ aráyé ìyẹn ni pé kí àwọn èèyàn tí wọ́n bá ti wá gbàgbọ́ nínú àjíǹde rẹ̀ yẹn kí wọ́n lè ní ìyè àìnípẹ̀kun tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣé rí ìgbàlà kì í ṣe ọ̀rọ̀ pé àwọn máa ń gbàdúrà mo máa ń lọ ṣọ́ọ̀ṣì o ìgbàlà kì í ṣe ọ̀rọ̀ wípé ṣe bí ìwà mi náà dára wọn ò bá tẹnikẹ́ni jẹ́ ṣé wọ́n ti gbàgbọ́ nínú àjíǹde Jésù Kristi ẹ jẹ́ mọ̀ pé mo fẹ́ fún wa ní àpẹẹrẹ àwọn mẹ́ta kan nínú Bíbélì tó jẹ́ pé wọ́n bá Jésù tí mo ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n bá a pàdé ọjọ́ àfiyèsí kan ọkùnrin alákọ̀ọ́kọ́ mọ̀ ní Pọ́ọ̀lù nínú ìwé ìṣe àwọn àpòstélì orí kẹsàn-án kí ló ṣẹlẹ̀ wọ́n máa ń ṣẹnu níbí sí àwọn ìjọ Ọlọ́run ni ló bá pàdé olùgbàlà ó ní Sọ́ọ̀lù Sọ́ọ̀lù èé ṣe tí ìwọ fi ń ṣẹnu níbí ni sílẹ̀ ọjọ́ yẹn gangan Jésù sọ kankan fún Sọ́ọ̀lù lójú ìran yẹn ó ní ó lọ sí ìlú kan ọmọkùnrin kan wà tá à ń porúkọ rẹ̀ ní Anania yóò sọ ohun tó yẹ kó o ṣe fún ọ ọjọ́ àfiyèsí ńlá nínú ìgbésí ayé Sọ́ọ̀lù Pọ́ọ̀lù mọ̀ ni ó sì pàdé Anania kí sì ní nǹkan tí Anania yẹn sọ fún àjíǹde Jésù Olúwa ìjọ yẹn gangan ni ayé Pọ́ọ̀lù yí padà ọkùnrin kan náà tún wà
a tún porúkọ rẹ̀ ní Cornelius. Named Cornelius. Ìwé ìṣe àwọn àpòstélì yẹn náà ni. In that same book of Acts. Orí 10. Chapter 10. Jọ̀ọ́ mi kà láti ẹsẹ̀ ìkíní. Read from verse 1. Yes. Ọkùnrin kan sì wà ní Caesarea tí a ń pè ní Cornelius. Yes. Balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun tí a ń pè ní ti Italy. Yes. Olùfọkànsìn. Ṣé ọkùnrin tó pè ní Cornelius yóò pè ní olùfọkànsìn? Àti ẹni tí ó bẹ̀rù Ọlọ́run. Ẹni tó bẹ̀rù Ọlọ́run tilétilé rẹ̀. Ẹni tí ó ń ṣe ìtọrẹ àánú. Ó tún máa ń ṣe ìtọrẹ àánú gan. Púpọ̀ fún àwọn ènìyàn. Fún gbogbo èèyàn púpọ̀ mọ́ ni. Tí ó sì ń gbàdúrà lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo. So ó pè ní olùfọkànsìn, ó pè ní aládùúà, ó tún pè ní ẹni tó máa ń ṣe kíni tó tún máa ń ṣe ìtọrẹ àánú fún gbogbo ènìyàn. Kí ló wá ṣẹlẹ̀ sí Cornelius? What happened to Cornelius? Yes. Níwọ̀n wákàtí 9 ọjọ́. Yes. Ó rí nínú ìran kedere áńgẹ́lì Ọlọ́run kan wọlé tọ̀ wá. Yes. Ó sì wí fún un pé kí ló sọ? Cornelius. Yes. Nígbà tí ó sì tẹjú mọ́ Yes. tí ẹ̀rù sì bà. Yes. Ó ní kí ni Olúwa. Kí ni? Ó sì wí fún un pé àdúrà rẹ àti oore àánú rẹ ti gbé ó sì gòkè lọ sí iwájú Ọlọ́run fún ìrántí. Yes. Sì rán ènìyàn nísinsìnyí lọ sí Jópa. Rán àwọn kan lọ sí Jópa o. Kí wọ́n sì pe Símónì wá. Ọkùnrin kan wà tá à ń pè ní Símónì. Ẹni tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù. Yes. Ó sì wọ ilé ẹnìkan Símónì aláwọ̀ tí ilé rẹ̀ wà létí òkun. Yes. Òun ni yóò sì sọ fún ọ bí ìwọ ó ti. Yóò sọ nǹkan tó yẹ kó o ṣe. Nígbà tí áńgẹ́lì. Ìyẹn ni pé lẹ́yìn ìgbà tí ṣe rí Cornelius yìí èèyàn dáadáa ni o. This man Cornelius was a good man. Ìgbé ayé rẹ̀ máa ń wú àwọn èèyàn lórí. Lifestyle. Kò bá tẹnikẹ́ni jẹ́. Doesn't spoil others' image. Kò parọ́ kò jalè. He doesn't. Ó ní iṣẹ́ rere ó ní iṣẹ́ rere. That's good work. Ṣùgbọ́n nǹkan kan sì wà tó yẹ kó ṣe o. But there's one more thing. Áńgẹ́lì yẹn sọ fún pé iṣẹ́ rere rẹ̀ ó wú èèyàn lórí ó wú Ọlọ́run lórí o. The angel told him his good work. Ṣùgbọ́n láìsí Jésù. But without Jesus. Iṣẹ́ rere rẹ̀ ò lè gbé ọ débi kankan o. Good work cannot take you. Ọjọ́ àfiyèsí kan mọ̀ ní ọjọ́ tí Cornelius pàdé Pétérù. There's a remarkable day the day Peter met Jesus. Tí Pétérù pàdé Cornelius. When Peter met Cornelius. Ìgbà tí Pétérù sì bẹ̀rẹ̀ sí ń wàásù. When Peter was. Ní ẹsẹ̀ ìkẹtàlélógójì ya 43. In verse 4. Ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa Jésù tá à ń sọ̀rọ̀ rẹ̀. Talk about this. Ó ní òun ní gbogbo àwọn wòlíì jẹ́rìí sí. He said to wípé nípa orúkọ rẹ̀ ní ẹnikẹ́ni tó bá gba Jésù Olúwa gbọ́ yóò rí ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbà. So ọjọ́ àfiyèsí tó ṣe pàtàkì jùlọ ní ọjọ́ tó o bá gba ìmúkúrò ẹ̀ṣẹ̀ yìí. The day you receive remission of sin. Pé tí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù ní Olúwa. When you confess with your tó o sì gbàgbọ́ nínú ọkàn rẹ and believe with your heart. bí Ọlọ́run jí ìdìde kúrò nínú òkú a ó gbà ọ́ là. You will be saved. Bẹ́ẹ̀ ni o. Yes. So tí ìwọ náà ó wọnú ayé rẹ ó rí i pé o ò tí ì gbàgbọ́ nínú Jésù Kristi o ò tí ì ní ìyè ànípẹ̀kun yìí ó ní inú rẹ̀ ní ìyè wà ìyè yìí ní ìmọ́lẹ̀ aráyé ìyẹn ni pé ẹni tí ò bá ní ìyè yẹn wà ní òkùnkùn tí ìwọ náà tó o bá fẹ́ jókòó sínú òkùnkùn gba ìyè Jésù yẹn gbàgbọ́ nínú àjíǹde rẹ̀ tó o bá sì ti gbàgbọ́ ayé rẹ̀ yí padà nìyẹn ó di ẹni ìgbàlà nìyẹn ó gba ìmọ́lẹ̀ Jésù nìyẹn ó gba ìmọ́lẹ̀ Jésù nìyẹn. Jesus. Lẹ́yìn ìgbà tá a ṣe ti wo ọdún àfiyèsí tó ga jùlọ nínú ìgbésí ayé mi. After we behold the most remarkable day in the life of man. Ó ṣeé ṣe kí wọn náà kó jẹ́ pé àìsàn kan bá ọ fínra. It is possible you have a sickness. Ó ṣeé ṣe kó jẹ́ pé òun wojú Olúwa fún ìyanu kan. It is possible you are looking up to God. Mo tún fẹ́ kó yí ọ lónìí. I want you to know wípé Jésù tí mo ló jíǹde yẹn. That those same Jesus that ó ń bẹ láàyè lónìí o. is alive today. Kó o lè mọ̀. For you to know. Wípé ní tòótọ́. That truly. Jésù Olúwa tá ń sọ̀rọ̀ rẹ̀ yẹn. Jesus we talk about. Ó kú fún ẹ̀ṣẹ̀ ènìyàn. Ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ìsọ̀rí ìyanu tó ń wojú Olúwa fún yẹn. Ìwọ náà má lè gba ìyanu yẹn. Bóyá o ti wà lórí àkẹ́tì àìsàn fún ọjọ́ pípẹ́. Ìwọ náà lè gba ìwòsàn. Torí pé mo mọ̀ ni. Wípé Jésù yẹn. Ó ń bẹ láàyè lónìí. Èmi ti rí iṣẹ́ agbára rẹ̀. Jésù yẹn ń bẹ láàyè lónìí. Tó o bá ní àìsàn kankan. Níbikíbi tó o bá wà tó ti ń gbọ́ ohùn mi lónìí lásàlẹ̀ yìí. O ṣe gbé ọwọ́ lébi tá àìsàn yẹn wà. Lay your hands wherever that sickness is. O ṣe gbé ọwọ́ lé. Lay your hands wherever that. Bó bá ṣe pé inú ọsibítù ló wà tó ti ń gbóhùn mi yìí. You are in the hospital. Ọwọ́ agbára lè kàn níbi tó wà yẹn. Àìsàn tó o ti lo oògùn sí tí ò lọ. That sickness. Ẹ jẹ́ mọ̀ pé ọdún àfiyèsí kan. Do you know that remarkable? Ló mọ̀ bá ọmọbìnrin tí Bíbélì pè ní onísun ẹ̀jẹ̀ jẹ́. Met that woman with the issue. Ìsun ẹ̀jẹ̀ ọdún 12 sì dá lẹ́sẹ̀kẹsẹ̀. And the issue of blood of 12 years was right. Gbé ọwọ́ lébi tí àìsàn yẹn wà o. Lay your hands wherever that sickness. Gbé ọwọ́ lé tó o bá nígbàgbọ́. If you
believe pé Jésù Olúwa yẹn ó ń bẹ láàyè lónìí. Jesus, that is Jesus is alive today. Ní orúkọ Jésù Olùgbàlà. Jesus' name. Mo pa á láṣẹ fún lórúkọ Jésù kése. I command. Níbikíbi tó o bá ti ń gbọ́ ohùn mi lálẹ́ yìí. You are listening to the voice. Àìsàn tó wà ní àgọ́ ara yẹn, àgọ́ ara rẹ yẹn. Láti irun orí dé àtẹ́lẹsẹ̀. From head to toe. Jẹ́ kí agbára Ọlọ́run kó kọlu àìsàn yẹn báyìí. Agbára Ọlọ́run kọlu àìsàn yẹn báyìí. Agbára Ọlọ́run kọlu àìsàn yẹn báyìí. Ìwòsàn ẹsẹ̀kẹsẹ̀ nínú àgọ́ ara rẹ yẹn lórúkọ Jésù ó yá kó dé bá àgọ́ ara yẹn báyìí. Àìsàn nínú orí rẹ, àìsàn nínú ọwọ́ rẹ, àìsàn nínú ẹ̀jẹ̀, àìsàn ìtọ̀ ṣúgà, àìsàn tí àwọn dókítà ti sọ fún ọ pé kò sí nǹkan tá a lè ṣe mọ́ lọ́wọ́lọ́wọ́ yìí agbára Ọlọ́run ó yá kó kọlu àìsàn yẹn lónìí àìsàn yẹn dópin kò tún gbérí mọ́ lórúkọ Jésù Olúwa wa àmín. So lónìí mo sọ fún agbáta bẹ̀rẹ̀ kọ́ yìí wípé ọjọ́ àfiyèsí kan la pé programu tàṣálẹ́ yìí tí ó wà lórí wẹ́bsáìtì wa tó ṣe pé tí wọ́n bá ti dẹnu ìgbàlà ó ṣe pàtàkì fún ọ láti pé kó o máa dàgbàsókè nú ẹ̀mí. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti fi sórí wẹ́bsáìtì yẹn o lè lọ gbọ́ tó bá ṣe ìwòsàn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wà lórí ìwòsàn tó bá ṣe oríṣiríṣi nǹkan tí Bíbélì ti sọ tí máa mú kéèyàn máa dàgbàsókè nú ẹ̀mí orí wẹ́bsáìtì wa ẹ̀kọ́ wà ńbẹ̀ www.ekobibeli.org tẹ̀sí fóònù rẹ ní kọ́mọ rẹ kó tẹ̀ fún ọ tó bá mọ bá ṣe ń lo fóònù www.ekobibeli.org sórí ìwọ tá a ti gbàdúrà fún tó láìsàn mo fẹ́ gbọ́ testimony rẹ o mo fẹ́ gbọ́ ẹ̀rí rẹ tá a bá ti parí ètò yìí á rí nọ́mbà tó lè pè mí sí tàbí tó lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí. So má gbàgbé ẹ̀kọ́ Bíbélì la pè ètò yìí tí ayé rẹ bá ti gba àyípadà ẹ gbìyànjú pé kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa. A kí gbogbo ènìyàn ní orúkọ Olúwa lẹ́ẹ̀kan sí a tún pàdé ní ọjọ́ mìíràn.